ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. A kí wa káàbọ̀ sí orí ètò wa ní orí amóhùnmáwòrán yìí tí í ṣe ti Seed of Life tí ó wà ní ìlú Ìbàdàn. A kí wa sí orí ètò wa tí a ń pè ní oore ọ̀fẹ́ fún ọjọ́ òní. Bákan náà mo fẹ́ sọ fún wa wípé oore ọ̀fẹ́ tí a nílò fún ọjọ́ òní ọ̀run yóò yọ̀ǹda fún èmi àti ẹ̀yin ní orúkọ Jésù Kristi Olúwa wa. Orúkọ tèmi gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ náà ni Samsoni Akíntọ́lá, ọ̀kan nínú àwọn olùjọ́sìn nínú ilé ìjọsìn onítẹ̀bọmi. Lónìí lágbára Ọlọ́run, ohun tí a ní níwájú wa láti lè ṣíra wa létí sí ọ̀rọ̀ Ọlọ́run, òun náà ni igbe fún ìrànlọ́wọ́. Igbe fún ìrànlọ́wọ́. A ó máa kà láti inú ìwé orin Dáfídì orí 119 láti ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹjọ. Ìwé orin Dáfídì orí 119 láti ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹjọ. Ẹsẹ̀ alákọ̀ọ́kọ́ yẹn ni a ó máa tẹnu mọ́ dáadáa níbẹ̀. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa gbé orúkọ yín ga lẹ́ẹ̀kan sí fún oore ọ̀fẹ́ tí a rí gbà láti jẹ́ alààyè, láti rí ìmọ́lẹ̀ ọjọ́ tí òní. Olúwa, ẹ tẹ́wọ́ gbọ́ ọpẹ́ wa. Bí a ti ń rìnrìn àjò ọjọ́ tí òní, a fi ilé ẹ̀yin Ọlọ́run lọ́wọ́ ní orúkọ Jésù. Ẹ wá darí wa nínú ọ̀rọ̀ yín lẹ́yìn ní orúkọ Jésù. Ẹ bá wa sọ̀rọ̀. Adúpẹ́ torí pé ẹ ti gbọ́. Ògo ni fún orúkọ yín lókè ọ̀run. Ìwé orin Dáfídì orí 119 láti ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkẹjọ. Wọ́n máa kà láti inú ẹ̀dà Bíbélì tí a fi ọwọ́ ọba Jákọ́bù tí a fi kọ. Ó kà báyìí: Ọlọ́run mi, gbà mí lọ́wọ́ àwọn ọ̀tá mi, dáàbò bò mí lọ́wọ́ àwọn tí ó dìde sí mi, gbà mí lọ́wọ́ àwọn oníṣẹ́ ẹ̀ṣẹ̀, kí o sì gbà mí sílẹ̀ lọ́wọ́ àwọn ènìyàn ẹ̀jẹ̀. Ṣàkíyèsí, mo bá ní ibùba fún ọkàn mi, àwọn alágbára péjọ sí mi, kì í ṣe nítorí ìrékọjá mi tàbí nítorí ẹ̀ṣẹ̀ mi. Olúwa, wọ́n sì súré, wọ́n múra lé àìṣẹ̀ mi. Dìde láti pàdé mi, kí o sì kíyèsí. Nítorí náà, ìwọ Olúwa, Ọlọ́run àwọn ọmọ ogun, Ọlọ́run Ísírẹ́lì, jí láti bẹ̀ gbogbo àwọn kèfèrí wò. Má ṣe ṣàánú fún olùrékọjá búburú wọn ni. Wọ́n padà lé àṣálẹ́, wọ́n pariwo di ajá, wọ́n rìn yí ìlú náà ká. Kíyèsí, wọ́n fi ẹnu wọn gùfẹ̀ jáde. Idà wà ní ètè wọn, nítorí wọ́n wí pé ta li ó gbọ́. Ẹsẹ̀ ìkẹjọ. Ṣùgbọ́n ìwọ Olúwa yóò rẹ́rìn wọn, ìwọ ni yóò yọṣùtì sí gbogbo àwọn kèfèrí. Kí Olúwa kí ó bùsí kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ohun mẹ́ta ni mo fẹ́ gbé síwájú wa ní àkókò yìí láti gbé yẹ̀wò ohun tí a rí nínú ní ẹsẹ̀ Bíbélì tí a ti kà yẹn. Alákọ̀ọ́kọ́ sọ wípé igbe sí Ọlọ́run lórí àtakò gbogbo. Igbe sí Ọlọ́run lórí àtakò gbogbo. Tí a bá wo ẹsẹ̀ ìkíní àti ẹsẹ̀ ìkejì, ó fi yé wa wípé ìrànlọ́wọ́ wá láti ọ̀dọ̀ ẹnìkan, tàbí kí sọ wípé oríṣi ìrànlọ́wọ́ méjì ni a ní. Ìrànlọ́wọ́ kan wà tó jẹ́ pé ó ṣe é fọkàn tán. Ìrànlọ́wọ́ kan wà tó jẹ́ pé ó ṣe é gbẹ̀mílé. Ìrànlọ́wọ́ kan wà
tí kì í kùnà, ìrànlọ́wọ́ kan wà tí kì í já ní kulẹ̀. Bẹ́ẹ̀ ni ìrànlọ́wọ́ kan wà tó jẹ́ pé kìkìdá kùdìẹ̀kudiẹ ni ìrànlọ́wọ́ báyìí. Ṣùgbọ́n ó rí arákùnrin Dáfídì nígbà tí ó ń kọ ẹsẹ̀ bíbélì yìí tí ó kígbe pé Ọlọ́run wípé Ọlọ́run mi gbà mí lọ́wọ́ àwọn ọ̀tá mi, dáàbò bò mí lọ́wọ́ àwọn tí ó dìde sí mi. A rí wípé Dáfídì ó fi ẹni tí ó tó képè fún ìrànlọ́wọ́ ó fi hàn wá níyì. Ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ wa ní ìkóríta yìí náà ni wípé ta ni ìwọ ń képè fún ìrànlọ́wọ́ rẹ? Tí a ò bá gbàgbé nínú ìwé orin Dáfídì bákan náà lórí ọgọ́fà ẹsẹ̀ ìkíní àti ìkejì tó sọ wípé èmi yóò gbé ojú mi sórí òkè wọ̀nnì, níbo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá? Ó ní ìrànlọ́wọ́ mi yóò ti ọ̀dọ̀ Ọlọ́run wá, Ọlọ́run tí ó dá ọ̀run òun ayé. Ta ni ìwọ ń képè fún ìrànlọ́wọ́ rẹ? Ìjẹ́ ó fi ìrànlọ́wọ́ rẹ sí ọwọ́ ènìyàn tí ó lè já ọ kulẹ̀ nígbà tí o ò lérò, tàbí ọwọ́ Ọlọ́run ni ìrànlọ́wọ́ rẹ wà? Ìbéèrè rèé tó yẹ kí o dáhùn ní abala alákọ̀ọ́kọ́ yìí. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé a ṣe àfihàn àrékérekè tàbí ọgbọ́n àtinúdá àwọn alátakò. A fi àfihàn àrékérekè tàbí ọgbọ́n àtinúdá àwọn alátakò. Tí a bá wo ẹsẹ̀ ìkẹta, ẹsẹ̀ abala alákọ̀ọ́kọ́ ní ẹsẹ̀ ìkẹrin àti ẹsẹ̀ ìkẹfà tí dé ìkeje, ó wípé ṣàkíyèsí wọ́n bá níbùba fún ọkàn mi, àwọn alágbára péjọ sí mi. Dáfídì jẹ́ kí ó yé wa wípé àwọn alátakò tàbí àwọn amọ̀niṣeni wọ́n ní ọgbọ́n àtinúdá, wọ́n ní àrékérekè tí wọ́n máa ń lò láti lè dojú ẹni tí wọ́n ń lépa, láti lè dojú rẹ̀ bolẹ̀. Eléyìí jẹ́ kí Dáfídì ó ṣe àwárí rẹ̀, ó sì jẹ́ kí ó yé àwa gan gẹ́gẹ́ bí onígbàgbọ́ lónìí wípé ó ṣeé ṣe kí àwọn tí a ò ṣẹ̀ tí wọ́n ń bínú sí wa kí wọ́n máa bá níbùba láti lè gbé wa ṣánlẹ̀. Bákan náà ó ní kì í ṣe nítorí ìrékọjá mi tàbí nítorí ẹ̀ṣẹ̀ mi Olúwa. Arákùnrin Dáfídì ó jẹ́ kí ó yé wa wípé tí a bá fẹ́ kígbe fún ìrànlọ́wọ́ kí Ọlọ́run kí ó lè gbọ́ wa, ó yẹ kí àwa náà kí a sa ipá ní abala ọ̀dọ̀ wa bákan náà láti rí i pé àwa náà rìn ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Òun ló jẹ́ kó sọ níbẹ̀ pé wọ́n ń lépa òun kì í ṣe nítorí àìrékọjá òun tàbí nítorí ẹ̀ṣẹ̀ tí ó wà ní ọwọ́ òun. Ẹgbọ́n ohun tí ẹsẹ̀ ìkẹrin yẹn tí ó sọ, ó ní wọ́n súré wọ́n múra lé àìṣẹ̀ mi. Ẹgbọ́n, wọ́n súré wọ́n múra lé àìṣẹ̀ mi. Àwọn wo ló ń súré tí wọ́n múra lé àìṣẹ̀ rẹ? Àwọn wo ni ìjáde àti ìwọlé rẹ ni ó ń bí nínú? O ò nílò láti kọjú ìjà sí wọn. Ohun tí o nílò láti ṣe náà ni pé kí o gbé ojú rẹ sí òkè láti wo Ọlọ́run fún ìrànlọ́wọ́. Bí Dáfídì bí ó ṣe ṣe ní ìkóríta yìí nígbà tí Sọ́ọ̀lù tí ó fi àwọn amí síta láti máa ṣọ́ ọ lọ́wọ́, láti máa ṣọ́ ọ lẹ́sẹ̀, láti rí wípé òun gba ẹ̀mí rẹ̀. Ọlọ́run tí ó pa Dáfídì mọ́, tí ò jẹ́ kí ẹ̀mí rẹ̀ kí ó bọ́ sí ọwọ́ Sọ́ọ̀lù, mo gbà ní àdúrà ẹ̀mí rẹ̀ kò ní bọ́ sọ́wọ́ ọ̀tá rẹ̀ ní orúkọ Jésù. Bákan náà ní ẹsẹ̀ ìkẹfà àti ìkeje, ó ní wọ́n padà ní àṣálẹ́. Ó túmọ̀ sí pé nígbà ní òru ni àwọn ẹni ibi ni wọ́n máa ń ṣiṣẹ́ wọn. Ó jẹ́ kí ó yé wa níyìn wípé ní àṣálẹ́ ni wọ́n kóra wọn jọ. Ó ní wọ́n pariwo bí ajá, wọ́n rìn yí ìlú náà ká, wọ́n wá láti kíni láti mú un balẹ̀, ṣùgbọ́n Ọlọ́run kò fi eléyìí lé àwọn ọ̀tá rẹ̀ lọ́wọ́. Ó ní kíyèsí wọ́n fi ẹnu wọn gùfẹ̀ jáde, idà wà ní ètè wọn, nítorí wọ́n wí pé ta li ó gbọ́. Gbogbo àrékérekè wọn òun náà ni wípé kò kúkú wọn sí Dáfídì, ṣùgbọ́n gbàgbọ́ wípé Dáfídì fẹ̀yìn ti bàbá kan, Ọlọ́run kan tí ó tó gbani nínú ìpèníjà kí ìpèníjà tí ènìyàn lè máa là kọjá. A ó rí wípé Ọlọ́run ṣẹ́gun fún, kò sì fi ẹ̀mí rẹ̀ lé ọ̀tá lọ́wọ́. Àdúrà mi náà ni wípé Ọlọ́run ò ní fi ẹ̀mí wa
lé àwọn ọ̀tá wa lọ́wọ́ ní orúkọ Jésù. Abala ẹlẹ́ẹ̀kẹta ó sọ wípé Ọlọ́run gẹ́gẹ́ bí orísun ìrànlọ́wọ́ tó dájú. Ọlọ́run gẹ́gẹ́ bí orísun ìrànlọ́wọ́ tó dájú. A ó rí eléyìí ní abala tí ó gbẹ̀yìn ẹsẹ̀ ìkẹrin, ẹsẹ̀ ìkarùn-ún àti ẹsẹ̀ ìkẹjọ. Ó wípé dìde láti pàdé mi kí o sì kíyèsí, nítorí náà ìwọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, Ọlọ́run Ísírẹ́lì, jí láti bẹ̀ gbogbo àwọn kèfèrí wò, má ṣe ṣàánú fún olùrékọjá búburú wọn ni. Ẹsẹ̀ ìkẹjọ ó ní ṣùgbọ́n ìwọ Olúwa yóò rẹ́rìn ìwọ ni yóò yọ ṣùtì sí gbogbo àwọn kèfèrí. Ìlérí Ọlọ́run fún ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi ní àkókò yìí òun náà nìyẹn, wípé bí ó tilẹ̀ wù kí wọ́n máa lépa rẹ tó, Ọlọ́run tí ó tó gbani, Ọlọ́run tí ó tó képè, Ọlọ́run tí ó tó ràn ni lọ́wọ́ yóò dìde fún ìrànlọ́wọ́ rẹ ní orúkọ Jésù. Gẹ́gẹ́ bí mo ti sọ síwájú lẹ́ẹ̀kan wípé ọ̀dọ̀ Ọlọ́run nìkan ni ìrànlọ́wọ́ tí ó tó gbani ni ó wà. Ọ̀dọ̀ Ọlọ́run nìkan ni ìrànlọ́wọ́ tí ó tó dáni lójú, tí ó ṣe fẹ̀yìntì, tí ó ṣe gbójúlé ni ó wà. Tí ó bá jẹ́ bẹ́ẹ̀, ta ni ìwọ ń sátọ̀ fún ìrànlọ́wọ́? Ìjẹ́ Ọlọ́run ni tàbí ènìyàn? Orin Dáfídì ó sọ fún wa, ó wípé ó lóun yóò gbé ojú sórí òkè wọn ni, níbi tí ìrànlọ́wọ́ ti wá, ìrànlọ́wọ́ tó dájú, ìrànlọ́wọ́ tí kò lábàwọ́n, ìrànlọ́wọ́ tí kì í yẹsẹ̀, ìrànlọ́wọ́ tó fẹ̀yìntì. Mo gbà ní àdúrà ẹ̀yin olùgbọ́ mi ní àkókò yìí wípé nígbàkúgbà tí a bá nílò ìrànlọ́wọ́, ẹ má yẹ ká wojú ènìyàn, ẹ jẹ́ kí a wojú Ọlọ́run. Mo sì gbà ní àdúrà wípé bí a ti ń wojú Ọlọ́run, Ọlọ́run yóò dìde fún ìrànlọ́wọ́ rẹ. Bóyá o tiẹ̀ wà ní ìkóríta tí ọ̀tá ti ń dọdẹ rẹ, bóyá o wà ní ìkóríta tí o ti kó sí wọn lọ́wọ́ ní àkókò yìí, Ọlọ́run tó gba Dáfídì lọ́wọ́ Sọ́ọ̀lù àti àwọn tí ó ń ṣe àmì láti mú ẹ̀mí rẹ̀ balẹ̀ yóò gbà ọ́ ní orúkọ ńlá ti Jésù. Yóò sì dára fún ọ bí o ti ń gbọ́ wàásù yìí ní àkókò yìí ní orúkọ ńlá ti Jésù. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá gbẹ̀yìnká fún ọ̀rọ̀ yín tí ẹ ti rán jáde, ògo ni fún orúkọ yín lókè ọ̀run. Bí a ti máa rin ìrìn àjò ọjọ́ tí ò ní orúkọ ńlá Jésù. Olúwa ẹ ṣíwájú wa, gbogbo ibi tí a ti nílò ìrànlọ́wọ́ ẹ̀yin Ọlọ́run ní orúkọ Jésù. Bàbá ẹ dìde fún wa, kí a rí yín gẹ́gẹ́ bí ẹni tí ó tó gbójúlé, kí a rí yín gẹ́gẹ́ bí ẹni tí ó tó fẹ̀yìntì, kí a rí yín gẹ́gẹ́ bí ẹni tí ó ń gbọ́ ohùn wa ní àkókò tí a bá wà nínú ìṣòro tàbí ìpọ́njú. Bẹ́ẹ̀ ni yóò rí ní orúkọ ńlá ti Jésù Kristi Olúwa wa. Bóyá alákọ̀ọ́kọ́ rèé tí òun bá wa pàdé lórí amóhùnmáwòrán yìí, mo fẹ́ kí o bá wa tẹ bọ́tìnì pupa tí ó wà ní ojú wòran yẹn wípé láti subscribe pẹ̀lú iléeṣẹ́ amóhùnmáwòrán yìí. Tí ẹ bá ti tẹ bọ́tìnì pupa yẹn tán, a ó rí àwòrán agogo ní ẹ̀gbẹ́ rẹ̀. Bákan náà kí a ṣe kíni, kí a tẹ àwòrán agogo yìí. Bákan náà àwòrán agogo tí a bá tẹ̀ yìí ni yóò máa rán wa létí lóòrèkóòrè ní gbogbo ìgbà tí a bá ti fi ètò sí orí agbègbè yìí. Bákan náà ẹ jẹ́ kí a pín fún àwọn ará wa, ká má dúró níyìí nìkan, ẹ jẹ́ kí a mọ èròǹgbà yín sí ohun tí ẹ ti gbọ́ yìí. Ìbéèrè kí ìbéèrè tí a bá ní bákan náà ẹ jẹ́ kí a fi ránṣẹ́ sí wa. À ń gbọ́ Ọlọ́run gbọ́ wípé yóò ràn wá lọ́wọ́ láti lè fi ìdáhùn tí ó tọ́ padà ránṣẹ́ sí yín ní orúkọ ńlá ti Jésù. Yóò dára fún yín, yóò dára fún mi ní orúkọ Jésù. Ẹ ṣeun.